شبابنا يا ليل المعالي أيا صعد شباب خالد بالي أيا سفور يا معشر رجالي قولوا لكل الناس لا نبالي شبابنا يا ليل المعالي أيا صعد شباب خالد بالي أيا سفور يا معشر رجالي قولوا لكل الناس لا نبالي شبابنا قد حان العود لراحة الإيمان كي تسود كدربكم سيسعد الوجود ويغبط المستعبد العنيد شبابنا يا ليل المعالي أيا سعد شواب خالد بالي أيا سفور يا معشر رجالي قولوا لكل الناس لا نبالي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هو رسول رسوله بالهدى والدين الحق يظهره على دين كله وكفى بالله شهيدا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اصبروا وصبروا وربطوا واتقوا الله لعلكم تفلحون. ثم والصلاة والسلام على نبي الكريم محمد رسول الله صلى الله عليه وسلم. أكيولون أسفي فما النبي محمد صلى الله عليه وسلم. أكيوبا وكونشوشو تيو لورغون أبا تيو نيبري tó sì jẹun ní ó gbẹ̀yìn gbogbo wa, ọba tí ó bí tí ń fa wa bí, ọba fa'alu lima yurid, ọba yaf'alu ma yasha, ọba ṣe yóò wù, ọba tí ń fẹ́ dá ẹ̀rọ tó bá fẹ́. Gbogbo ẹni tẹ́ bá ń wọlé ẹ bá share program yìí dáadáa, ẹ bá invite àwọn èèyàn wọlé dáadáa, ẹ bá share program yìí lórí ntí mo sọ wípé pẹ̀lú ògo Ọlọ́run lẹ́nìí tí a mọ̀ sí Saturday ń wá ṣàlàyé ń sì wá sọ àwọn nǹkan tó yẹ kí a mọ̀, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Yusuf tá mọ̀ sí Malam Yusuf nípa 48 hours tó lóun fún Ustaz Muhammad Jami' Adegunwa Alabama Adegunwa Labaika the Christ #1 nípa 48 hours tó lóun fún wọn. Ṣẹ̀rí nígbà míì iṣẹ́ kìí dédé ṣe o, tàbá sì ń jẹ́ òkúrú pé kó tán láwo, bẹ́ẹ̀ ni àkàn bá ń gbọ́n ọwọ́ ẹ̀ dandan ní ká bá kó. Wọ́n sì ní inú kì í bàjẹ́ bí tí ò bá gbọ́yìn kì í. Gbogbo ẹni tó bá sì gbọ́rọ̀ kan tí ò lè sọ sí tó bá yá ó lè di ọ̀ràn mọ́ ń tọ̀hún lọ́wọ́ tó bá dákẹ́. Ọ̀rọ̀ Yusuf yìí tí ń fẹ́ wá sọ lénìí, ṣùgbọ́n kí n tó máa lọ mo kí Ọlọ́run ọba, mo sì wá foríjì wájú Ọlọ́run gbogbo ibi tí màá ti ṣì sọ. Wá testify pé kò sí Ọlọ́run ọba kankan tí a máa jọ́sìn fún tó ju Ọlọ́run ọba Allah lọ. Mo wá gbà fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ bá mi share program mi dáadáa, ẹ má stingy, tẹ́ bá ṣe ń wọlé ẹ bá mi share dáadáa, kẹ́ invite àwọn èèyàn wọlé. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé the Nigerian Muslim diaspora lisan is here. Anna wahiz al-haq li jama'at al-haq la aqulna wahiz al-kazib لأن الإسلام مذهب الحق. ẹ gbọ́ agbẹnusọ tí èmi òdodo là máa sọ,
mi ò ní sínú ẹni tó sọ pé àwọn ò kí ń purọ́ ẹni tó bá ń sọ pé à kí ń purọ́ ẹ̀yẹ̀ wò dáadáa kò dìgbà tó bá sọ pé àwọn ń purọ́ o káyé tó mọ̀ pé bí àwòtọ́ ló ń sọ àbírọ́ ló ń pa bó pẹ́ bóyá àwọn náà mú òótọ́ yàtọ̀ sírọ́ ṣùgbọ́n èyí tá a fẹ́ ṣe lénìí òun ni láti yanjú ọ̀rọ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ àti láti fi ọ̀rọ̀ kan múlẹ̀ láti lè jẹ́ kẹ́yìn òyìn mọ̀ tó ń pè ní flashback ká pè yín padà sẹ́yìn lórí ọ̀rọ̀ tí ó ń lọ yìí lórí ẹjọ́ captain ìbanilórúkọ jẹ́ tí captain dálẹ̀ látọwọ́ àwọn tó instigate ẹ̀ pàápàá jùlọ tí Yusuf sì ń bẹnu wọn. So tẹ́ bá ti ń wọlé ẹ bá wa gbìyànjú láti fọnká ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn Nigerian Muslim diaspora ti dé o àwọn tí Yusuf pè ní the diasporic donsis ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan kọjá nínú ọ̀rọ̀ yẹn ẹ̀yin tó bá fẹ́ wo YouTube náà tẹ́ bá sí mi tẹ́ lè wo Facebook ẹ lè lọ wo YouTube yẹn Proud Muslim lórúkọ YouTube yẹn ẹ máa rí ń bẹ̀. I'm also there live inshallah mo tẹ́ ti lo YouTube mi ti pẹ́ mo ní láti máa update ẹ̀ sáyé ni o sáyé rárá. So ṣáájú kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi màá kọ́kọ́ wọnú ọ̀rọ̀ kan tí màá yanjú kọ́kọ́ ná torí pé èmi ń tèmi èmi gẹ́gẹ́ bí èèyàn kan o èmi gẹ́gẹ́ bí Ridwanullah Abolore Ibrahim mi ò sínú ẹ̀dá kan tó máa mọ̀ọ́tọ́ tá pa á mọ́ àbí tá dákẹ́ lórí ẹ̀ mi ò ní ṣe ntí má sì ti rí pé òdodo ń bẹnu ọ̀rọ̀ yìí mi ò ní kúrò lórí ẹ̀ máa dúró tán lórí ẹ̀ ni n tó bá máa ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ máa dúró tán lórí ẹ̀ ni kódà kẹ́ni tó jẹ́ bí mi gan kọ̀yìn sí mi lórí ẹ̀ tí mo mọ̀ ń pò dodo eléyìí máa stand tán ni ṣùgbọ́n mi ò ní kọ̀yìn sí ẹbí láéláé ẹbí lè kọ̀yìn sí mi o but I will never turn my back to the family torí tí máa mọ̀ ń pò dodo ni ẹni tó bá kọ̀yìn sí ẹ òun ò mọ̀ torí ń bẹ ìwọ tó mọ̀ torí ń bẹ tó fi dúró tán pò dodo lórí ń bẹ ìwọ ni wàá máa wá bá lọ títí di ìgbà tí ó máa tàn tí ó wá yé àwọn tó jẹ́ ẹbí gangan bàbá rí tó bá dàbí pé bí wọ́n fẹ́ kọ̀yìn sí ẹ. lákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ captain yìí gbogbo alamọ bó ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ kí n tó wọnú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ra yín tẹ́ jẹ́ Kristiẹni gbogbo ẹ̀yin tẹ́ mọ́ra yín tó jẹ́ pé Kristiẹn lẹ́yìn tẹ́ mọ̀ pé gbogbo tí ń bí inú lára ń pé bóyá èèyàn ń preach ó ń ṣàlàyé ẹ̀sìn fún yín gbogbo ọ̀rọ̀ tèmi bá sọ nípa Yusuf kò sí fún yín o kò sí fún yín rárá láti lè máa fi dunnú ń gbé ọ̀tá Christianity irọ́ o gbogbo ohun tó ń sọ gbogbo dáwà ẹ̀ pápátá ìyẹn Yusuf gbogbo dáwà ẹ̀ pápátá látòkè délẹ̀ lórí ọ̀rọ̀ Bible àtàlùkùránì gbogbo ẹ̀ lèmi support gbogbo ẹ̀ pápátá òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ló sì máa ń sọ fún yín láti lè jẹ́ kẹ́ mọ̀ ètò yàtọ̀ sí irọ́ àti òdodo lórí ọ̀rọ̀ ìjọsìn gbogbo tẹ́ bá gbọ́ látẹnu ẹ̀ lára Bible ni o lára Christianity ni o ẹ̀yin ní ẹ wádìí kì í ṣe pé bí ó ń tàbùkù yín ní tó kanu Bible ló ń sọ fún yín gbogbo tèmi bá sọ nípa ẹ̀ personality àti ìhùwàsí láàrin àwa mùsùlùmí ẹgbẹ́ ara wa ní tèmi máa wá yanjú lórí ọ̀rọ̀ ẹ̀ níbí báyìí so ìwọ tó bá jẹ́ Christian tó bá ń gbọ́rọ̀ mi má lérò pé mò ń bá jà látara tiẹ̀ o èmi ò bá jà wá ní but mo dúró lórí pé ẹnìkan ò ní máa pretend pé òun lòun da tánjú láàrin àwa mùsùlùmí tá máa wá rí àwọn tó kù pa wọn ni ò da kó dẹ̀ máa portray àwọn tó kù yẹn lẹ́ni tí ò da
kóhun máa wá present her as the best innocent and saint ndáwà kọ́ nìyẹn. Islam ò sì fábòsí, kò fẹ́ ká bo èèyàn mọ́lẹ̀ lórí àbòsí. Gbogbo ẹni tó bá sì bòyàn mọ́lẹ̀ lórí àbòsí òun náà ó jẹ́ ńbẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ntẹ bá gbọ́ lẹ́nu mi tó jọ mọ́ ọ̀rọ̀ Yusuf tó ń ṣe propagation of Islam pẹ̀lú Bible àti Quran, kò sínú nǹkan tí mo máa ń lò against anybody. Mi dẹ̀ kí ń lo gbogbo dáwẹ̀ fi ṣe anything, torí mi gan support dáwẹ̀ dọ́là. Ẹni tí ò bá lọ́pọlọ tí ò ní làákàyè ló máa sọ pé ń bá dáwẹ̀ ẹ̀jà. Mi ò sínú ẹ̀dá kan. Kò sí bí mùsùlùmí yẹn ṣe lè ṣe tí ò dá sí mi tó, kò sí bí ìwà mùsùlùmí yẹn ṣe máa burú tó. Mi ò ní ever lo ẹni tó jẹ́ lẹ́sìn mi kí bí bá jà. Islam ò kọ́ mi bẹ́ẹ̀, ìran tí mo dẹ̀ ti wá wọn ò kọ́ mi bẹ́ẹ̀. So gbogbo wọn tó bá jẹ́ lẹ́sìn mi, Christian ni ẹni o, ẹlẹ́bọ ni ẹni o, oníṣàngó ni ẹni o, máa lérò pé bóyá mo máa fi ìwọ fi against Yusuf láíláí. Ṣùgbọ́n tó bá wà láàrin wa tá a yanjú ni kò fà wálẹ̀ ká máa yanjú ẹ̀. Èyí tó bá dàbí pé ìlàkàyè jí mi nínú mùsùlùmí lẹ máa rí tó máa sọ lẹ́nu ẹ̀ pé wọ́n bá dáwọ̀ ẹ̀jà ni, wọ́n bá dáwọ̀ ẹ̀jà ni. Nínú tèmi, èmi mọ̀ pé mi ò sínú ẹni tí ń bá dáwọ̀ ẹ̀jà. Ìwọ lè máa sọ lẹ́nu tiẹ̀, ìwọ nu Ọlọ́run. Now, ìyẹn làkọ́kọ́ ọ̀rọ̀. Ẹlẹ́kejì ọ̀rọ̀ tó mú mi pàápàá wá, ẹ rí pé mo post nǹkan kan jáde ní few days back lórí ọ̀rọ̀ pé ntí Yusuf post jáde tó lóhun fún Ustaz Muhammad Jamiu Adegunwa ní 48 hours. Mo á ní ìrònú kéèsì captain ló máa fún ẹlòmíì bí Yusuf ní ìfúnpá. However, mo ní kó prepare for me. You will forcefully get sense. Wait till Saturday, inshallah. Alhamdulillah. Ọlọ́run ṣọ́ wa di Saturday. Ọlọ́run ṣọ́ wa jù bẹ́ẹ̀ lọ. Mi ò yọ̀rọ̀ mi padà o. Mo sì wà lórí ẹ̀. And the Nigerian Muslim in diaspora, àwọn náà ń wò ní ìwò pé kí ni tí ó mú ẹni yìí tó ń sọ ẹni tí ò yẹ kó sọ jáde báyìí. Case captain, gbogbo ala mọ ìbẹ̀rẹ̀ la mọ ìpìlẹ̀. Gbogbo ala sì mọ bó ṣe bẹ̀rẹ̀. A mọ bí tí ó dé. A mọ bí wọ́n ṣe lọ free captain lọ́gbà ẹ̀wọ̀n nígbà tó fẹ́ jáde. Bọ́n ṣe gbé kúrò ńbẹ̀ tó fi dé hotel tó ṣe dé pa àwọn tí Yusuf gan wọ́n ń gbèrò láti mú nítorí pé wọ́n fẹ́ kó bọ́ sí wa lọ́wọ́. Látara pé wọ́n ti mọ̀ pé àwọn ọwọ́ tàwọn ò mọ́ nínú ọ̀rọ̀ captain yìí. Kíní ẹ̀ tí wá ń bẹ ńlẹ̀ tipẹ́tipẹ́. Mo wá padà rí pé program tí Yusuf ṣe tí ò ju bí 34 minutes something lọ. I downloaded everything. Ó wá ń sọ lẹ́nu ẹ̀ pé òun àwọn kan ń pè òun. Màá play video yẹn o, màá analyze it one after the other. Ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ flash yín back. Mo lérò pé gbogbo ala mọ̀ ìgbà tí ẹjọ́ yìí ń bẹ ń tà. Kódà táwọn kan sọ fún wa ńgbà náà pé ẹgbẹ́jọ́ náà lọ lé ẹjọ́, kí ló ń dá ẹjọ́ náà dúró tí ò wọlé ẹjọ́. Gbogbo gbà yẹn àwa gan ò sùn àwo lórí ọ̀rọ̀ yìí bí ó ṣe délé ẹjọ́ là ń wá. Ṣùgbọ́n ọlá ń pé Èkó táwa wà, ẹjọ́ Èkó máa ń pọ̀ ju ìlú táwọn wà lọ. Ló ṣe máa ń rọ̀ àwọn lọ́rùn láti lè fáìlì kéèsì wọ ilé ẹjọ́ ní kíákíá ju àwa tí a jẹ́ kíní lọ, ju àwa táwa l'Ékòó lọ. Torí pé kíni ẹjọ́ tó ń ṣe l'Ékòó ó pọ̀ ju tí ẹjọ́ kan tètè wọ ilé ẹjọ́ lọ. Kí n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú tí Yusuf ṣe ní ìjọ́ mélòó sẹ́yìn. Má jẹ́ ó máa yẹ̀ ẹ́ lẹ́nu. Bọ́dà Saheed Òṣùpá ọkọrin kan. Wọ́n ní
kí n tó burú sọ́mọdé o ajẹ́pọ́mọdé tí rí mi fín kí n dẹ̀ tó yáṣá ságbàlagbà ajẹ́pọ́n kọ́yán mi jẹ ó ní kí n tó burú sọ́mọdé o ajẹ́pọ́mọdé tí rí mi fín kí dẹ̀ tó yáṣá ságbàlagbà ajẹ́pọ́n kọ́yán mi jẹ. Yusuf ló fa orúkọ ẹ̀ tí mo ń pè everyday yìí ó di ìjọ tó bá yọ kúrò pé mi ò kí ń ṣe notorious lórí media ló tó máa get respect me back. Mi ò hate ẹ̀ mo kàn hate wà àgàbàgebè tí yẹn bá níní mo sì hate wà bòsí mo sì hate ẹ̀ tó bá ń gbéraga. Ó wá jáde ó wá lóhun fún Ustaz Muhammad Jamiu ní 48 hours a wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nísìn lórí ọ̀rọ̀ tó sọ jáde tó sì jẹ́ pé àwo sínú ẹnìkan tá máa wá sọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́. We are learned and we are guided. Gbogbo tó bá ti ń jọmọ́ ẹjọ́ tó bá ti ń bẹ nílé ẹjọ́ ẹnìkan ò ní right láti máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo gbàkígbà tó bá fi lè sọ lórí ẹ̀ á wá ṣàlàyé ẹ̀fẹ́ yìnyín. Ó wá jáde ó wá sọ àwọn ọ̀rọ̀ yìí màá máa play ẹ̀ fún wa ẹ gbọ́ màá jẹ́ kẹ́ fa balẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí brọ́dà wa Alhaji Yesa Lunaka. Mo ń bọ̀ o tí máa ń play lọ ẹ mọ̀ pé mo sọ fún yín pé sáọ̀dẹ̀ yìí àájọ fa balẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa a sì sọ tarán fárán a sọ ti aṣèròfáṣèrò ọ̀bọ̀ ẹni máa ń sọ Yorùbá yẹn torí pé kí ni ṣẹ́rí tẹ bá dákẹ́ tara yẹn bá yín dákẹ́ o tí ọ̀tá ẹ̀ bá sì ṣáájú ẹ̀ dọ́dọ̀ olólùfẹ́ ẹ̀ àbí dọ́dọ̀ ìyá ẹ̀ ó possible kí ìyá ẹ̀ padà dọ̀tá ẹ̀ o tó rán máa gbọ́ tọ̀tá ẹ̀ ṣáájú ti ìwọ tó ló ti ṣáájú ẹ̀ débẹ̀ gbogbo tó bá jáde wá sọ àwa máa ṣàlàyé ẹ̀ fún yín ọ̀rọ̀ ẹ̀ náà la máa fi ṣàlàyé ọ̀rọ̀ Bismillah ẹ máa gbọ́rọ̀ lọ. Àti ìgbà tí wọ́n pè pàdé tá a lọ ṣe lóṣogbo kó tó di wípé Ọlọ́run ní kọ́rọ̀ náà mọ yanjú bọ̀ díẹ̀díẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn wá lo opportunity wọ́n wá bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pè mí mi ò fẹ́ mention àwọn tí wọ́n pè mí mi ò fẹ́ dárúkọ wọn torí wípé aims and objectives wọn náà ni wípé they are working towards peace. Ṣé wá rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò kí ń ṣe oníjàgídíjàgan everybody knows me kódà àwọn tí wọ́n jẹ́ ọ̀tá wọ́n mọ̀ wípé mi ò kí ń ṣe oníjàgídíjàgan mo jẹ́ èèyàn kan tó gba àlàáfíà. Àkọ́kọ́ ni pé ó ní nígbà tí ọ̀rọ̀ Yesa Lunaka bẹ̀rẹ̀ sí yanjú bọ̀ díẹ̀díẹ̀ tó fi yanjú dé sí níbi tó yanjú dé bọ̀ díẹ̀díẹ̀ àwọn kan lo opportunity yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní pé òun. Àkọ́kọ́ ni pé àwọn wo làwọn tó ń pè ẹ́ kí ló ń pè ẹ́ lé lórí kí náà ṣorí ẹ̀ pé àwa tá a sí ń bẹ̀ ńgbà tó ń pè ẹ́ kí ni tán torí ẹ̀ pé ẹ́ kí náà ń pè ẹ́ fún ó sọ o ṣùgbọ́n máa continue ọ̀rọ̀ ẹ̀ torí mo níbi tí mo lọ o. Bí àlàyé ohun tó mú mi wá jáde lásìkò yìí I'm very unusual of me ẹ wo title tí mo pe program yìí. Kò sẹ́ni tí tó bá ń ṣe tẹ́lẹ̀ tí ò kí ń fẹ́ very usual of you. Everything you've been doing never be usual of you. But you keep on doing the same thing. Continue, bro. This is no episode. Episode 3, episode 4, episode 5, episode 6, episode 7. Episode 7, ó ṣì ń lòdù lọ́wọ́. I'm not coming out láti bá wa sọ̀rọ̀ lórí episode 7 lọ́wọ́lọ́wọ́. This is not episode 7. But this is a matter of urgency
very very necessary at this critical time. Mo dẹ̀ ń ṣe léyìí pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run lórí ètò bí àlàáfíà ṣe máa jọba. And that is why tó fi jẹ́ wípé fídíò tí mo ń ṣe kò ní kọjá 30 minutes. So that is number one. Then ẹlẹ́ẹ̀kejì, mi ò ní gba call pàápàá, kò ń ṣe ọ̀rọ̀ call lélẹ̀. I purposely came out láti wá ṣe ìkìlọ̀ àti láti wá fún Jamiu Adégúnwà ní another chance which I know is going to be the last chance. Gbogbo ẹni tó bá conversant pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀, there was a time tí mo bẹ̀rẹ̀ sí curse àwọn family mi, all in the name láti ṣe clarification. Tẹ́ bá mọ̀ nígbà náà, mo ṣe fídíò tí mo ń búra pé tí mo bá mọ̀ sí gbogbo allegation kó rí báyìí fún mi, kó rí báyìí fún mi, kó rí báyìí fún mi. Tí mi ò bá dẹ̀ mọ̀ sí kó rí báyìí fún mi, mo dẹ̀ challenge Jamiu Adégúnwà nígbà náà pé bẹ́ẹ̀ mi ti ṣe yìí o, kóun náà bọ́ síta kó ṣe bẹ́ẹ̀. But by Allah's grace, he never came out and followed suit. Kò lè ṣe. Fídíò tí mo wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, reaction àwọn èèyàn àti intervention àwọn èèyàn ló jẹ́ kí n máa ṣe fídíò yìí. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí, mo wá decide wípé I am going to mention some names. I am going to mention some Islamic organization wípé kí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Because of what? Wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá dẹ̀ máa ń pòwe wípé ẹjọ́ làákọ́ a kì í kọjá. Naam, kí tó máa play audio yẹn lọ, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ abiyamọ tẹ́ ń bímọ, bẹ́ẹ̀ látòrí ara mi dórí gbogbo ẹni tó bá ń wo fídíò yìí àbáwọn tó bá máa wò létà. Ṣé tẹ́ bá bímọ táwọn ọmọ yín bá pé 3 4, ẹ wà very careful láàárín àwọn ọmọ, pàápàá jùlọ tẹ́ bá rí kan tẹ́ like. Ẹ gbìyànjú láti máa jìnnà sí ìmá ní kàn máa ṣe pẹ̀lẹ́ fún ọmọ yẹn gbogbo gbà. Àtẹ̀yìn náà ẹ wà very careful láti máa ṣe sorry fún ọmọ yẹn ní gbogbo gbà. Kódà tí ọmọ yẹn bá jàre láàárín òun àtẹgbẹ́ tán jọ jà àbí tán jọ fà nǹkan ní kékeré tán bá sì kéré, ẹ gbìyànjú láti máa sọ fọ́mọ yín tó jàre yẹn kóun náà máa sọ sorry fún ẹni tó jẹ̀bi ẹ̀. Àti ọmọ yín àtẹni tán jọ bára wọn jà, ẹ gbìyànjú láti máa sọ pé ya both of you say sorry to yourself. Ẹ̀yin méjì ẹ jọ ṣe sorry fúnra yín. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ láti kékeré fáwọn ọmọ, kò ní di wàhálà sí wọn lọ́rùn nígbà tó bá dàgbà. Ìmá ṣe sorry fọ́mọ ní gbogbo ìgbà nígbà tó kéré, ó máa ń padà sọ ọmọ yẹn di narcissistic patients tó bá dàgbà ni. Our narcissistic in nature, in everything. A máa wà entitled sí kó máa ṣe sorry fún un ní gbogbo ìgbà, even tó bá jẹ̀bi. Nítorí pé kí ni? Intẹ́ ti fi kọ́ ọmọ ẹ láti kékeré ni. Kò ní mọ bọ́n ṣe ń ṣe sorry fún yàn tó bá jẹ̀bi ẹnìkan. A manipulate instead kó fi ṣe sorry yẹn, gbogbo ọ̀nà ló máa wá láti lè fi turn around the sorry tó yẹ kó ń ṣe yẹn, kó di ẹni tó jàre ẹ̀yẹn ni kó tó wá ṣe sorry fún. Òun ni tí Yusuf ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. But ọlọ́gbọ́n lélẹ̀ yìí àtòdí làákàyè ló máa mà. Tẹ́ ẹ bá gbé làákàyè lẹ̀ kẹ́ study ẹ lè mọrú èèyàn tó jẹ́. Mo fẹ́ kí n máa play audio yẹn lọ. And I'm very sure wípé àwọn èèyàn á máa understand tí mo sọ yìí tó bá di àárín kan. Torí máa play audio ẹ̀ débi kan, máa pause ẹ̀, máa wá continue ká ṣàlàyé àwọn ọ̀rọ̀ níbi tó ti bẹ̀rẹ̀.
bóyá ẹ̀yin èèyàn ti gbàgbé ẹ̀yin tẹ́ bá sì ń wọlé ẹ máa bá a share program yẹn jọ ntọrọ lọ́hùn now bismillah now continue. bẹ́ẹ̀ni ẹjọ́ làákọ́ a kì í kọjá àmọ́ àwí tó dání àgbàjàkadì in my life mi ò ní jíjẹ ibi in my life mi ò ní ṣàbùsí mi ò dẹ̀ ní tọ́yàn and that is why tó fi jẹ́ wípé ẹ lọ gbogbo fídíò tí mo máa ń ṣe láyé I don't discuss personalities rather I discuss issues. I'm now using this opportunity láti sọ fún ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé ohun tí mo fẹ́ ṣe yìí mo ṣe towards kí àlàáfíà kó lè jọba àmọ́ akèǹgbè ló máa padà júwe ibi tá a ti máa fokùn sí lọ́rùn. This is the reason why I will be calling names of some Islamic organizations pàápàá jùlọ ní Nàìjíríà àti ní Southwest tá a wáyé. Supreme Council for Islamic Affairs in Nigeria, Jama'at Nasrul Islam JNI, the League of Imams and Alphas in Southwest, Edo, Delta, and Kogi State, the Board of Trustees and Executive Council of Academy of Islamic Propagation, Academic Nigeria, Muslim Association of Nigeria, MAN, Muslim Ummah of Southwest Nigeria, MUSWEN, Muslim Rights Concern, MURIC, Federation of Ahl-Sunnah wal Jama'ah in Nigeria. Mo tún fi àsìkò yìí pé Muslim Lawyers Association of Nigeria, MULAN, Federation of Muslim Women Association in Nigeria, Form 1, Ansarudeen Society of Nigeria, Association of Muslim Cross-Checkers of Nigeria, AMCON, Nawaruddin Society of Nigeria, Muslim Student Society of Nigeria, MSSNN, the Muslim Congress, TMC, the Muslim Community of Lagos State, Ogun State, Ondo State, Oyo State, and Osun State. Now, àwọn personalities wo ni mo fẹ́ kí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí? Bàbá wa Jagunmolu nílùú Ìlọrin, Sheikh Abu Sharif Muhammad, Alhaj Ali Bọ́lájí Akéwkéwé láti ìlú Èkó, Dr. Dúró níbi tó dé yẹn. Yusuf, dúró níbi tó dé yẹn. Torí tí ojú bá ń ṣe pé tọ́n bá yọ hàn gbà mí kò ní mọ̀ pé tóun ṣe ò dáa. Gbogbo àwọn Muslim organization tó ń kà níbi tó ti bẹ̀rẹ̀ sí ní kà. Ìwọ tó bá ponú ni kó máa sọ pé ó ń porúkọ Yusuf eré ẹ̀ ti dàrú. Ìwọ tó bá sọ pé mo ń porúkọ ẹ̀. Yusuf, dúró níbi tó dé yẹn. Gbogbo àwọn Muslim organizations tó pè pápátá. Jọ máa gbọ́ o. Màá wá kọ̀ntínú ká ṣàlàyé àwọn ọ̀rọ̀ ní sùúrù. Gbogbo àwọn Muslim organization to mentioned. Tó fi wá dórí àwọn personalities tó bẹ̀rẹ̀ sí ní mentioned. Ǹjẹ́ ó pe àwọn ẹni yìí ṣàkíyèsí? Ǹjẹ́ ó pè wọ́n ṣàkíyèsí nígbà àkọ́kọ́ tó gbé Ustaz Jamiu Adégúnwà lọ tì mọ́gbẹ̀ wọn? Ó lọ tì mọ́ police station lórí pé kí ló ṣe fún ẹ? Ó ní pé ó parọ́ mọ́ ẹ. Ìyẹn Ustaz Jamiu Adégúnwà. Torí gbogbo àwọn Muslim organization tó pè mí ò mọ̀ bí àwọn ò sí láyé ńgbà náà àbí wọ́n ti wà stand as an organization. Torí tí ká bá rojọ́ ìkàkọ́ ló bá dá. Gbogbo àdẹ̀lẹ̀ sùn ká kọrí síbì kan náà. Nígbà tí wọ́n lọ gbé Ustaz Jamiu Adégúnwà ní Ìbàdàn àbọ̀yọ́ sì ni tó fẹ́ lọ ṣe wáàsí. Ǹjẹ́ wọ́n pe àwọn ẹni yìí ó fẹjọ́ ẹ̀sùn kó tó dín pé ó lọ tẹ́fẹ̀ẹ́nú ẹ̀ ńgbà náà? Ó wá gbé Ustaz Jamiu Adégúnwà ó lọ tì mọ́ ọgbà ọlọ́pàá
débi ń pẹ́ gbéra yín lọ sọ́gbà ẹ̀wọ̀n ọgbà ọlọ́pàá lọ kóòtù ńgbà náà ìjọ pé àwọn Muslim organization ń ṣàkíyèsí nítorí pé kíni o believe ń pé ìwọ ni wọ́n sọ̀rọ̀ against ìwọ lọ̀rọ̀ dẹ̀ kàn kò kàn anybody mo ń padà bọ̀ máa dárúkọ àwọn ènìyàn lọ máa dárúkọ wọn lọ. Buniamin Banire alálàyé láti ìlú Èkó, bàbá wa Dr. Daoud Ayọ̀délé Àmọ́ alága láti Ìbàdàn, Alhaj Isiaq Kúnlé Sani láti Ìbàdàn, Alhaj Isiaq Ayọ̀dìran Lagos State, Alhaj Kúnlé Ọlọ́run Professor Isiaq Lakin Akintola Lagos State, Ustaz Dr. Abdulgani Oladapo Mr. Computer Lagos State, Ustaz Abdulgani Manga Lagos State, Ustaz Abdulfatai Jagmolu Oshogbo Osun State, Ustaz Muritado Arikewusola Shaki. Bákan náà àwọn tí mo pè lọ́yẹn they are comparative preachers ní Nàìjíríà. Bákan náà ààrẹ mùsùlùmí of Yorùbá land bàbá wa Jí Damak nílùú Ìbàdàn, bàbá àdínní of Yorùbá Lagos State, aṣíwájú àdínní of Yorùbá land Alhaj Hamis Tunde Badmus, aṣíwájú àdínní of Ọ̀yọ́ State Alhaj Mutilai Ọládẹ̀jọ Onímọ̀ọ́lù Ìbàdàn Ọ̀yọ́ State, all Muslims obas ní gbogbo Southwest, gbogbo ọba mùsùlùmí ní Southwest, all Muslims chiefs gbogbo òjòyè tí wọ́n jẹ́ mùsùlùmí ní Southwest. Bákan náà Khalifa Adabiya Sheikh Abdulkadir Kamaldeen baba Nímọ̀sìngbá, Mudir Marikas Agége Sheikh Abdullahi Adam, First Malami Ubandoma of Ìlọrin Emirate Sheikh Ṣọlágbẹrú Ọba, Dr. Juma Abdullahi Adam láti Ìlọrin, Sheikh Yakub Abdulbaki láti ìlú Ìwó, Sheikh Imam Ansarudeen bàbá wa Al-Imam Dende Adékílékún, bàbá wa Sheikh Yahya Alifulani láti Kano, bàbá wa Sheikh Abdullatif bàbá Magaji Adékílékún láti Ẹdẹ, Sheikh Daoud Abdulmajid Eleha, Sheikh Imran Eleha, Dr. Honorable Abdulhakim Abdulatif, Alhaj Muhammad Said Shitu, Sheikh Ahmad Ọlánrewájú Alifulani láti Èkó, Alhaj Murtado Abdulkarim láti Bariga Èkó, all chief imams in the Southwest, pàápàá jùlọ the chief imam of Ìlọrin Kwara State, the chief imam of Ọ̀fà Kwara State, the chief imam of Ìlòbù Ọ̀ṣun State, Ìlòbù Muslim Association IMA, all comparative preachers tí wọ́n wà ní Southwest, then all Yoruba Muslims living in diaspora. Ìdí tí mo ṣe kọ́kọ́ tag orúkọ gbogbo ẹ̀yin bàbá nínú ẹ̀sìn àtàwọn Islamic organization ni wípé mo ti sọ síwájú ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Ẹjọ́ la sì ń kọ́ a kì í kọjá, ẹjọ́ lọ máa ń kọ́ ọmọ ò kì í kọjá. Yorùbá sì bọ̀ wọ́n ní awí ó tó dá mi àgbàjà tàdí. Now this is another chance and the last chance for Jamiu Adegunwa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, sùúrù tí mo ní àti tàwọn èèyàn mi kò kí ń ṣe tagọ̀. Bí eégún bá ń lé ni tí a bá ń sá, à ń sá ṣe bá ọmọ tó wà nínú ẹ̀kú. Ìdí tá fi ń sá náà ni wípé a fẹ́ bà awo jẹ́, a fẹ́ tú àṣírí eégún ni,
a fẹ́ báwo jẹ́ níwájú àwọn tí ò máa wo àwọn Yorùbá pè ní ọ̀gbẹ̀rì káwọn mọ́ bàjẹ́ níwájú àwọn ọ̀gbẹ̀rì ni àfàìmọ̀ tá lè mọ̀ pé yẹn ló wà ní ẹ̀kú tá a bá ń ṣe sùúrù tá a lọ jẹ́jẹ́ tá a sọ̀rọ̀ we all know that Islam is at stake program tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí today is Monday 4th of September 2023 láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ ní this particular hour mo ń fún Jamiu Adégúnwà ní àǹfààní 48 hours 48 good hours and by the special grace of Almighty Allah kò ní jù bẹ́ẹ̀ lọ láti bí mo ti ń ṣe program lọ́wọ́lọ́wọ́ ní táìmù yìí for the next 48 hours ni Jamiu Adégúnwà ní àǹfààní láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dì o láàrin 48 hours kí Jamiu Adégúnwà kó lọ withdraw any maliciously filed criminal case against me and others. That's number one. Torí mo máa ń gbogbo sọ ọpọlọ lórí ẹ̀fún tó sọ ẹ̀. Wàá gba a little bit insult láàárọ̀ yìí. Torí mo rí pé you're good in manipulating. I'm not good in manipulating, but I'm good in giving you the nearest brain resetted word. Torí ẹni tó bá ní làákàyè lórí torí ẹ pé kò ní jáde máa sọ ṣì ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yìí. Ìwọ jáde lẹ́nu tiẹ̀ kó tó di pé ìwọ kọ́kọ́ sọ̀rọ̀ yìí ó wá kọ́kọ́ invite many people tí wọ́n náà mọ̀ pé àwọn dignitaries ni téèyàn ò lè ṣe no fún nínú Islam. Nígbà tó invite gbogbo wọn tán tó pè wọ́n tán àti Muslim Association tí wọ́n mọ̀ pọ́n exist tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kó gbogbo kéèsì tí wọ́n pè against Ustaz Jamiu Adégúnwà àti tí wọ́n fáìlì àti táwọn arìndìn kan tẹjọ wà náà fáìlì kan náà ń jẹ́ Razaki gbogbo kéèsì tẹjọ fáìlì àtàwọn chájà ń bẹ lọ́ọ̀yà sí gbogbo kéèsì tẹ fáìlì against Ustaz Jamiu Adégúnwà débi pé àwọn chájà ń bẹ lọ́ọ̀yà sí kóra wọn jọ wọ́n wá fẹ́ wá gbé Ustaz Jamiu Adégúnwà wọ́n fẹ́ arrest ẹ̀ nílé ẹ̀ níjọ́ náà ní August 8 kọ́dí. Nígbà tọ́lọ́run ò fún yín ṣe ǹjẹ́ pé gbogbo àwọn Muslim Association tí wọ́n ń pè tó bá yẹ pé wọ́n ní làákàyè lórí o you just good in manipulating and you think everybody gonna continue manipulating with you. No, we will give you what you deserve. That what you're saying does not make any sense. You need to use your brain whenever you're coming out. Gbogbo àwọn tó ń wọ ẹ̀kọ́ lórí ìdí. Gbogbo àwọn tó ń wọ ẹ̀kọ́ lórí ìdí. Gbogbo wọn kọ́nà gọ̀. Gbogbo wọn kọ́nà ponú. Ìbẹ̀nu wọn tó mọ̀ tọ̀rọ̀ ń pò sí ló ṣe yìí. But they just threw it on you because wọ́n mọ̀ ń pò kí ń like kí wọ́n against him tó bá ń ṣe. Pàápàá jùlọ opinion ẹ̀. You love those that will encourage you or urge you to continue doing what you're doing, either good or bad. They all knows that that is what you love. That is why I touch them back here. Ìwọ Yusuf mo bá wí. Ìwọ wá ń sọ lẹ́nu tiẹ̀ wípé ìwọ fún Ustaz Muhammad Jamiu Adégúnwà ní 48 hours láti lọ withdraw any malicious. Did you have brain at all? I don't think you have one. Because ẹni tó bá lọ́pọlọ, ẹni tó bá ní ọpọlọ, tó bá ń sọ̀rọ̀ kò ní máa wò ó pé ṣé mi nìkan fẹ́ gbọ́rọ̀ yìí. Ǹjẹ́ mo ń bọ̀ náà ọ̀rọ̀ tó sọ fún rẹ̀. Mo ń bọ̀. Continue ọ̀rọ̀ ẹ̀ náà. Continue ọ̀rọ̀ ẹ̀. Continue ọ̀rọ̀ ẹ̀. Continue ọ̀rọ̀ ẹ̀. Continue. Against myself and 6 others. I repeat,
Jamiu Adegunwa must, within 48 hours, withdraw any maliciously, mischievously, and frivolously filed criminal charge against myself and 6 others. That is number 1. Ṣùgbọ́n tí Jamiu Adegunwa bá feel wípé the case was not maliciously filed or mischievously filed, please leave it like that. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam. Ṣẹ́rí nǹkan kan mo fẹ́ kó yé èèyàn. Nǹkan kan mo fẹ́ kó yé èèyàn. Ẹni tó bá tún kúnlẹ̀ Yorùbá tó bá ń rí Yusuf àbọ̀ ń pàtàkì ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ wípé ó jẹ́ ẹni tó jẹ́ onísùúrù, òun tó ń ní làákàyè kankan. Kò bá jáfa, kò bá jẹ́ ọmọ kéwú, kò bá jẹ́ màmú. Tó bá ń rí pé tí Yusuf ṣe ń sọ yìí o pẹ̀lú bó ṣe ń hùwà yìí, tó wá ń rí pé lẹ́ni tí ó ṣe onísùúrù, òun tó ń lọ́pọlọ kankan, kò ní làákàyè. Torí mi ń tèmi o, bọ́lọ́run ṣe dá èmi. I watched Yusuf more than 3 years before I encounter Ustaz Jamiu Adegunwa video for once. And tell me about them wo èèyàn tí bá ń follow èèyàn. I never left my brain behind. I always goes with my brain and my intellect. Then I studied him. Then I figure out who he is. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin àfáà tó pè. Mo mọ̀ pé ìlàkàyè onílàákàyè lẹ́yìn, onímímọ̀ sì nìyí. Ẹni tó rí ẹ sì pé lẹ́yìn onímímọ̀ tó pè. Bó tẹ̀ jẹ́ pé ó fẹ́ mọ̀ọ́mọ̀ tí ọwọ́ tí ń bọ́ ṣọ́ lọ. Kẹ́yìn bá lè forí gba tí ó yẹ kóun máa gbà. Ní tó fà tó fi kọ́kọ́ po orúkọ yín kó tó bẹ̀rẹ̀ sí sọ rádaràda ọ̀rọ̀ tó ń sọ ìyẹn Yusuf. Òun wá ń sọ lẹ́nu ti ara ẹ̀ wípé kí Ustaz Muhammad Jamiu Adegunwa Labaika the Christ wípé kó lọ withdraw all maliciously filed case against him. What the hell are you? I don't think you have brain. Mi lérò pọpọlọ wà lórí ẹ. Mo bọ̀ náà ọ̀rọ̀ yẹn gan ìjọ sọ́sọ́wọ́ kò gbèsè tí kò gbọ́ bó ṣe rùn náà. Kàbọ̀ o sọ́sọ́wọ́ o gbèsè mú ogbóhùn ẹ̀. Yusuf mi lérò pé ó ṣe rú ẹ̀. Ó yẹ kó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó sọ yẹn. Ó yẹ kó a máa dáre o. Ṣẹ́rí tí ò yẹ èèyàn, ẹni tí ò ní làákàyè nìkan lọ̀rọ̀ yóò níyé. Ṣùgbọ́n tó bá lọ́pọlọ tí làákàyè pé tó mọ tó ṣe, tó sì mọ tó wáyé ẹ̀ wá ṣe, tó sì mọ bí ọ̀rọ̀ captain ṣe bẹ̀rẹ̀. Òun náà ló máa ń sọ̀rọ̀ kan ní ẹni tó máa fàgbọ́ lórí ẹ̀ kò ní dúró jẹ́ ńbẹ̀. Ó wá di pàgbọ́n yẹn wọ́n ti fẹ́ fọ́ lórí ẹ̀. Ó sì mọ̀ pé tó máa sì fàgbọ́n lórí òun ní dúró jẹ́ ńbẹ̀. Ó wá gbọ́ ọ̀nà ẹ̀bùrú. Ó wá wò pé kàkà kí ọmọdé pa mí láyò ń tòjóró bọ̀. Ẹ̀yin bàbá àti ìyá tó ń pè àtẹ̀yin èèyàn tó ń pè tẹ́ jẹ́ dignitaries nínú Islam. Ẹ̀yin big personalities tó pè sínú Islam. Mi fẹ́ dárúkọ anybody. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó pè kó tó di pé ó ń sọ gbogbo trash yẹ tó ń sọ yìí. Ẹ jẹ́ máa sọ fẹ́yìn náà bí àtẹ̀ bá mọ̀. Láàárín pé ọ̀rọ̀ captain yìí bẹ̀rẹ̀ tó mọ̀ ń pọ́wọ́ tó wọn ò mọ̀ nínú ẹjọ́ yìí. Tó fi di pé Ustaz Jamiu padà gbé ẹjọ́ ìwọlé ẹjọ́. Láàárín ìgbà tí wọ́n ń fáìlì kéèsì yìí tá àti gbé wọlé ẹjọ́. Ǹjẹ́ yìí mọ̀ tó ń sọ? Ǹjẹ́ mọ̀ tó sọ? Mo ń bọ̀ lórí ẹ̀. Ó wá pe gbogbo yín. Ó pe gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Islam ìyẹn Yusuf. Ó pe gbogbo ẹ̀yin àgbàlagbà nínú Islam. Ó wá ní à ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀. Òun wá ń lanu pé òun fún Ustaz Muhammad Jamiu Adegunwa Labaika the Christ. Òun fún wọn ní 48 hours láti lọ withdraw case. Do you think everybody is dumb like you? Bẹ́ẹ̀ ló lérò pé gbogbo èèyàn gọ̀. Ṣé lérò pé gbogbo àwọn tó ń wọ ẹ̀gán gọ̀ ni?
wọ́n kò fi sí ẹ lára ní wípé àti ilẹ̀ lọ̀rọ̀ ti wọ́ wá kọ́ máa fọwọ́ rọ ọmọ lórí jù nígbà tó bá kéré ní tó máa ń ba ayé ẹ̀jẹ̀ dàní ọmọ tó máa ti ń ṣe sọ́ọ̀rì fún jù nígbà tó bá kéré í máa ń padà ba ayé ẹ̀jẹ̀ tó bá dàgbà ni. I was trained and I was brought up with a lot of old age women. Àwọn àgbàlagbà tó kọ́ èmi bí tí mo gbé ọ̀dọ̀ àǹtí mi mo gbé wọ́n sì jẹ́ kọ́ mọ̀ pé a kì í máa ń sọ pẹ̀lẹ́ fọ́mọ ní gbogbo gbà nítorí tó bá padà yá tọ́mọ yẹn bá dàgbà tó bá ṣẹ̀yàn èyí tó yẹ kó fi ṣe pẹ̀lẹ́ fẹ́ nìyẹn nǹkan mi ló máa wọ́ jáde pé òun náà ti ṣe fún rí. Ló fà á tí làákà èdè mi ṣe pé ni mo ṣe gẹ̀ẹ́tì ẹ̀ pa. Ló fà á tí làákà mi ṣe pé tí mo ṣe gẹ̀ẹ́tì ẹ̀ wípé ẹni báyìí ni ẹ̀ ẹni báyìí nìyẹn kò sí n tó lè ṣe lọ́dọ̀ tèmi. I will outsmart you than whatever you may think of. That is why ló ṣe sọ pé mi di notorious on social media because you know that I got you. No matter the prank or the play that you try to play, I will got you, bro. Nígbà tí gbogbo ẹ̀yin bàbá tó pè ní mò ń bá wí sí o, àtẹ̀yin àfà tó pè, àtẹ̀yin ọba ìlú Ìsìlámù tó pè. Ó ní òun fún Ustaz Muhammad Jamiu Adegunwa ní 48 hours láti lọ withdraw ẹjọ́ tó ń file against òun fúnra ara òun bí ẹ̀gbọ́ mo fẹ́ kó tún sọ kó tún trash yẹn sọ tún sọ. And 6 others. Farabalẹ̀ sọkú sòṣì tó ń sọ yẹn tún sọ. Kí Jamiu Adegunwa kó lọ withdraw any maliciously filed criminal case against me and others, against myself and 6 others. Okay. I repeat. Repeat it. Jamiu Adegunwa must, within 48 hours, withdraw any maliciously, mischievously, and frivolously filed criminal charge. Okay. Against myself and 6 others. Okay. That is number 1. Okay. Ṣùgbọ́n tí Jamiu Adegunwa bá feel wípé the case was not maliciously filed or mischievously filed, please leave it like that. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àti gbogbo ẹ̀yin tí mo ti pè àti gbogbo àwọn Islamic organization ẹlẹ́gbẹ́jẹ. Ìwọ náà mọ̀ gbogbo sí làákà inú tó sọ yìí. Jọ àkọ́kọ́ ni pé mi mọ ọjọ́ tó di George. Mi sì mọ ọjọ́ tí bóyá ó ti bẹ̀rẹ̀ law school tó ti mọ̀ ń pa law. Ìtàlẹ́ni tó sọ fún mi pé wọ́n file mischievously, maliciously, frivolously. Are you that dumb? Are you the judge to say that or what? I thought you went to school, right? You studied. I think you're learned. Don't you have brain? Show lọ́pọlọ ni, show ní làákàyè lórí mọ́ ni. Ẹjọ́ tí wọ́n sọ pé kọ́ ó ti wá ṣẹ́rí tí ó yẹ èèyàn ni pé kí ẹjọ́ tó ń pariwo tó ń sunkún yìí tó ń sunkún torí ẹ̀ yìí. Ẹjọ́ tí Yusuf ń sunkún torí ẹ̀ pé kán lọ withdraw yìí. Mo fi pè làákàyè èèyàn wálé ni o. Ẹ bá ń share program ẹ̀ dáadáa kó dọ́dọ̀ ẹ̀. Torí ó hate kó máa gbóhùn mi. Ó hate ẹ̀. Èmi ò sì hate ẹ̀ ṣùgbọ́n mo hate ìwọ òṣì tó ní. Kò máa lérò pé wọ́n lo gbọ́n ju gbogbo èèyàn lọ. Kò máa manipulate. Do you think you are dumb? Àwọn tó ń dákẹ́ fún Nàìjíríà wọ́n ń bẹ̀rù aburú tó lè ṣe fáwọn náà ni. Kò máa file case against àwọn nítorí pé káwọn máa sọ̀rọ̀ wọ́n dákẹ́ wọ́n dá sí ẹ lára. And you think everybody will silent for that? You are mistakenly wrong. Ó ń tọrọ ẹni o, Yusuf, wallahi ó ń tọrọ ẹni. Mo ti sọ fún ẹni màá tó tún sọ. Tó bá yọ ọjọ́ orí mi kó lójó orí ẹ̀, ó tó mi bí lọ́mọ. Ìran àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi tó súnmọ́ mi ló jẹ́. Tó má jẹ́ máa yẹ lẹ́nu àtàwọn tó já rìn dín tó jẹ́ lọ́ọ̀yà ẹ̀. Ìwọ ń sọ lẹ́nu tiẹ̀. Ẹ̀yin bàbá àti ìyá tó pè. Àtẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe máa ń pè yín.
ẹ̀yin bàbá wa ìyá wa nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó yìí máa ń pè ní tó bá fẹ́ tàn yín ó ní kí Ustaz Jamiu Adegunwa withdraw any maliciously filed, frivolously filed, whatever the English he might have used, filed, to withdraw the case with jọ ṣé o ṣe rìhásà kí ni nǹkan tó jáde Yusuf ṣé o ṣe rìhásà ẹ̀ ṣé o sọ fún yàn létí èèyàn kan gbọ́ ni kàbí àbò sọlọ́dọ̀ àwọn èèyàn àwọn arìnrìn bí ẹgbẹ́ náà ló sọlọ́dọ̀ wọn táwọn náà rí pé lọ́rọ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ kò já wọ́n tẹ̀ ẹ́ ni wọ́n fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni tó rán mọ̀ pé wọ́n máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wọ́n tì ẹ́ sórí mo ti sọ fún ẹ Yusuf sórí gbogbo àwọn tó bá ń support ẹ lórí gbogbo tó bá ń ṣe àwọn tí ò fẹ́ ṣe ẹ ni o irọ́ náà pa wọn láìkí ẹ o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú ẹ̀sìn Islam àtẹ̀yin ọba inú Islam gbogbo ẹ̀yin tí Yusuf kọ́kọ́ pè tó fi ní pé n tó ń fẹ́ sọ ni pé kí Jamiu Adegunwa kó lọ withdraw any case tó bá file against òun kó ní court ẹ bá mi bí ṣèbó gba sáàni èyí olódò ni sáàni ò mọ̀wé sáàni ò mẹjọ́ ṣe mọ́ nígbà tí wọ́n gbé ẹjọ́ tí ẹjọ́ ẹ fọwọ́lẹ̀ ẹ gbọ́ o ẹ̀yin bàbá àti ìyá tó pè èmi mọ̀ ń pẹ́ lè tètè máa rí fídíò tèmi torí òun bìlífù pé òun ti ríra òun lòun dájú òun lòun pé tán lòun ṣe bìlífù pé ohun tòun jáde dáadáa àwọn èèyàn ò gbóhùn ló fi ń jáde every time tó máa wá sọ̀rọ̀ with authority ló máa wá sọ̀rọ̀ with authority wípé èèyàn tẹ́ ń gbóhùn pọ̀ ju àwa báyìí lọ àwọn èèyàn tẹ́ ń gbóhùn pọ̀ ju Ustaz Jamiu Adegunwa lọ tó máa ń fún confidence nìyẹn mo fẹ́ play video ẹ̀ tán náà ẹ bá mi gbọ́ tán náà kí wá yanjú ọ̀rọ̀ yẹn papọ̀. ẹgbẹ́ tí mo ti pè ẹ bá mi nóòtì nǹkan tí mo ń sọ yìí o let me repeat again mo ti sọ pé fídíò yìí ò ní pẹ́ any maliciously or mischievously or frivolously filed criminal charge or cases against myself and others by Jamiu Adegunwa and his sponsors should within 48 hours be withdrawn from the court. Ṣùgbọ́n tí Adegunwa bá feel wípé ohun tó ń file jẹ́ new, please leave it as it is or as it was. Number 2, Jamiu Adegunwa and his sponsors must within 48 hours withdraw all his maliciously filed civil suits, takoko criminal ni o, a civil suit against myself and against some security agencies and others within 48 hours. Ẹ bá mi bí ẹ̀yin ọmọ ìyá mi o. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí mo ti pè ẹ̀yin olórúkọ ńláńlá ní ẹ̀sìn Islam. Torí àwa ta ní làákàyè à ń bẹ́ẹ̀ dé. Mo fẹ́ kó sọ gbogbo trash ẹ̀ tán ni o. À ń bẹ́ẹ̀ dé àwa ta ní làákàyè. Gbogbo àwọn tó pèsè ájú yẹn ó fẹ́ gbé wọn mọ́ra ni. Àwọn náà dẹ̀ gbọ́n. Àwọn náà ní làákàyè tó ń bẹ́ẹ̀ dé. Ń gbóṣì ló ń sọ yìí. Ọ̀rọ̀ tí ò make sense ọ̀rọ̀ tó ń sọ rùn. Continue already. Lẹ́gbẹ̀jẹgbẹ́ tí mo ti kọ́kọ́ pè ṣáájú kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Ẹ jẹ́ kí n tún ṣe lẹ́ẹ̀kan sí. Number 2. Túnṣe. Jamiu Adegunwa must within 48 hours withdraw all his maliciously filed civil suits against myself and others. Àmọ́ ẹ̀yin ọmọ ìyá mi tí Jamiu Adegunwa bá wá fìlì wípé àwọn kan tó gbé lọ lórí civil suit yẹn bá jẹ́ ní ìhò tó dẹ̀ rí bẹ́ẹ̀ leave it like that. Why withdrawing? After tí Adegunwa bá withdraw tó bá decide tí Jamiu Adegunwa
tó bá decide pẹ̀lú àwọn sponsor ẹ̀ Okay. láti withdraw àwọn cases yìí. Okay. Now, Okay. Jamiu Adegunwa must come out publicly Okay. and tender public apology Okay. to my humble self Okay. and others. Okay. Pàápàá jùlọ àwọn tó list orúkọ wọn Okay. sínú criminal case tó ń gbé lọ sí Federal High Court. Okay. Okay. So he must come out publicly on social media and apologize to myself and others. He must, as a matter of. Ṣe sùúrù. Mo fẹ́ sọ gbogbo ẹ̀ pọ̀ ṣùgbọ́n màmá àwọn èèyàn kọ̀ọ̀kan ṣe rí ẹ̀yin tẹ́ bá ń bímọ ẹ̀jẹ̀ tuntun sọ fẹ́yìn tẹ́ ṣe ń wọlé ẹ̀yin tẹ́ bá ń bímọ ẹ má bà ayé àwọn ọmọ yín jẹ́ láti kékeré o. Báwo la ṣe ń fọwọ́ ara wa bà ayé ọmọ jẹ́ láti kékeré? Ọmọ tó mọ̀ pé òun jẹ̀bi ní kékeré láti kékeré tó bá jẹ̀bi tẹ́ bá ń sọ fún pé pẹ̀lẹ́ má bínú ẹ wá ń bẹ ẹni tó jẹ̀bi ẹ̀ ń bẹ̀ yẹn náà pé má bínú ọmọ yín tó yẹ kẹ́ gbégbájú fún kẹ́ báwí pé òun ló jẹ̀bi yẹn kẹ́ tó máa fọwọ́ ra lórí pé pẹ̀lẹ́ ọmọ mi má bínú ẹ padà bà ayé ọmọ yẹn jẹ́ tó bá dàgbà gbogbo tó bá ń ṣe á máa lérò pé gbogbo tó ń ṣe right ni torí pé kí ni ẹ ti bàlákà ẹ̀ jẹ́ láti kékeré ẹ ti jẹ́ kó mọ̀ pé o bá jẹ̀bi o bá ń jàre o wọ́n gbọ́dọ̀ máa ṣe sọ́ọ̀rì fún ẹ irú èèyàn bẹ́ẹ̀ ni Yusuf báyìí ìpìlẹ̀ lọ́rọ̀ ẹ o ìsàlẹ̀ ló ti wọ́ wá o ìsàlẹ̀ lọ́rọ̀ ẹ ti wọ́ wá bẹ́ẹ̀ mi bá jẹ̀bi èèyàn sìn mo máa mọ̀ màá sì ṣe sọ́ọ̀rì fún tọ̀hún èyí tí mo ń ṣe fún òun sì tí mo ń dárúkọ lójoojúmọ́ yìí òun ló pè mí ní notorious lórí social media and that notoriosity must be played on him because you call me to notorious tẹ́mi gan bá fẹ́ ṣe mo lè file a case against you for calling me notorious because if you have gone to school and if you went to school and you studied you are learned you will know the meaning of notorious kí ló ń pè ní notorious tó fi lè pè mí ní notorious I most surely played the role of notoriety to you. So you will know the reason why you never call people's names. Continue, trash it on solo. Masolo. Of urgency and necessity. Apologize to Adepoju family. Yeah, but he must apologize to the entire. Kí Jamiu Adegunwa apologize to Adepoju family. Kí ló ṣe fún Adepoju family gangan? Ìyàwó ló gbà lọ́wọ́ yín ni ṣé ìyàwó tiẹ̀ ló gbà ni àbó gba ẹnìkan nínú ẹbí yín tó ṣe nǹkan fún ọ̀nà wo ló gbà fi ṣe nǹkan kí ló kan Jamiu Adegunwa àti family ẹ̀ kí ló ṣe fún yín continue ọ̀rọ̀ ẹ̀. I am Muslim woman of the Southwest. For what? For conspiring with some disgruntled elements living in Nigeria and abroad to demean, to disparage, to defame, and to lie against innocent people, innocent Muslims. It is a matter of must. All within 48 hours. Ẹ̀yin ọmọ ayá mi lẹ́sìn Islam, mo ń sọ ilé, ó dẹ̀ nídìí tí mo fi ń sọ. Ẹ wo kéèsì Yẹ́sà Lúnákà tó lọ, ẹ wo bí gbogbo àwọn èèyàn ṣe bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀, ẹ forí jìn. Ṣé ti gbọ́? Mo sọ fún yín, ẹ má bà ayé ọmọ yín jẹ́ láti kékeré. Ẹ má bà ayé ọmọ yín jẹ́ láti kékeré. Ìbà ayé ọmọ jẹ́ láti kékeré ni kẹ́ máa jẹ́ kọ́mọ máa kẹ́ máa ṣe sọ́ọ̀rì fún ọmọ. Ó jẹ̀bi o, ó jàre o, kẹ́ máa ṣe sọ́ọ̀rì fún. Tó bá dàgbà, tó bá padà ń hùwà, tó bá against ara ẹ̀, kò ní lè ṣe sọ́ọ̀rì. Á wá gbogbo ọ̀nà láti fọra ẹ̀ mọ́ kúrò níbi ẹni tí ń ṣe sọ́ọ̀rì. Ní tó ń ba ayé ẹ̀ jẹ́ tó kan Yusuf ń sin ni ẹ̀. Àti ilẹ̀ lọ̀rọ̀ ẹ ti wọ́ àti ilẹ̀ ni kọ́ máa fọwọ́ ra ọmọ lórí jù kọ́ máa gba ọmọ létí pé òṣì ló ń ṣe ó mọ̀ pé tó ṣe hàn dáa kọ́ máa ra ọmọ lórí pé pẹ̀lẹ́ má bínú kọ́ máa lọ jàjẹ́ òfò ń tà against àwọn tọ́mọ yẹn bá tún ṣe ń tà wọ́n á tún máa lọ bá ọmọ ẹlòmíì jà nítorí ọmọ tiwọn wọ́n máa wá fọmọ wọ́n máa ra lórí pẹ̀lẹ́ má bínú ṣé wàá gba sweet wọ́n máa ń padà ń ba ayé ọmọ jẹ́ ni ìbá ayé ọmọ jẹ́ yẹn ló wá ń padà affect ẹ̀ ń sìn ń tẹ́ fi mọ̀ mo ń bọ̀ o gbogbo tó ń sọ yìí ń sìn wípé wọ́n file case against òun àtàwọn 6 others wọ́n file case yẹn ní wrong way ẹjọ́ torí Ọlọ́run fẹ́yìn tẹ nílà aka ìtẹ́ lọ́pọlọ tẹ́ ń gbọ́ àtẹ̀yìn tẹ́ ń pè tó pè
ẹ̀yin bàbá bàbá tó pè mọ́ wọn pẹ̀yìn òtẹ̀ wo fídíò ẹ̀ náà àbí tó máa gbé wá báyìí mo ní tó ń ṣe kúbẹ́kúbẹ́ òfò kan kiri mo ní tó ń mígù kiri gbogbo ẹ̀yin bàbá bàbá tó pè torí tí lèmi ṣe ṣe lè ẹ̀yin ló fẹ́ mọ̀ọ́mọ̀ fẹ́ lò ntẹ́ẹ̀fì mọ̀ ń pé tó ń sọ ò make sense mò ń bọ̀ o ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀tàn ìyín wàá ṣàlàyé fún ntẹ́ẹ̀fì mọ̀ pé tó ń sọ ò make sense. ẹ̀fọ́nìjìn in tó ṣẹlẹ̀ nígbà ayẹ́sà lunaka will not repeat itself on Jamiu Adegunwa. Ohun tó ṣẹlẹ̀ nígbà àfà ayẹ́sà lunaka will not repeat itself ní orí Jamiu Adegunwa. Mo ti ṣe sùúrù tó. This is another chance for him and this is last warning by Allah's grace. Mi ò wá láti threaten ọmọ ìyá mi kankan náà ẹ̀sìn o. Mi ò threaten ẹni kankan o. Gbà tó kàwé. Ni mò ń sọ. Gbà tó kàwé bí ó dẹ̀ kàwé bí a kò yí ẹ. Ìwọ ọmọ pé gbogbo tó sọ o mọ̀ pé threat ni. Ìwọ ọmọ pé threat ni. Ìwọ ò lè mọ gbà tí ò yí ẹ. Bọ́ jẹ́ pé tinú ẹ̀ tó bá fẹ́ ṣe yẹn ló máa ń jókòó lé ló máa ń gàbá lé tó bá fẹ́ ṣe. Ló fi lérò pé gbogbo tó fẹ́ sọ ó wà right. You must do this within 48 hours. That is a threat to one's personality if you don't know. Gbà jẹ́ pé àwọn jájà bélò yà ló kójọ wọn lọ́pọ̀lọpọ̀ lè yá wọn náà kò lè yé wọn. Continue ọ̀rẹ́ tó ń sọ lọ. Dẹ̀ ń ṣàlàyé tó lè mú àlàáfíà wá. Yé máa parọ́ òṣì àlàáfíà wo ni wọ́n wá? Ìwọ wá àlàáfíà nínú Islam. Ìwọ ń wá àlàáfíà nínú Islam. Tí wọ́n bá ń wá àlàáfíà nínú Islam, wàá máa dárù bùdúlẹ̀, wàá máa ní kó máa lọ gbéyàn ẹni tó ń bọ̀ láti Mẹ́kà kan lọ gbé. Àlàáfíà ló sì wá nínú Islam. Ẹni tó lọ ṣe wáàsí nítorí pé ó sọ̀rọ̀ sí wọ. Ìwọ ní kó lọ arrest ẹni ẹ̀, ó ní kó lọ arrest Ustaz Jamiu Adegunwa 2019 torí pé ó sọ̀rọ̀ sí wọ. Ó sì lóun wá àlàáfíà sínú Islam. Kàbí torí pé Ustaz ò jáde kó wá broadcast ẹ̀ ń pẹ́ ayé ẹgbà mi o, mi mọ̀ tí mo ṣe fún Yusuf tó wá arrest mi o. Now that you know that you're already in the shoe, you are in the same shoe now. What you've done to others is now your turn to feel it, to feel the heat. O wá sunkún kiri, o wá sunkún òfò kiri fáwọn àwọn bàbá ní bàbá tó jókòó jẹ́jẹ́. O wá ń pè wọ́n, o wá instigate wọn, o wá manipulate brain àwọn bàbá ní bàbá. Àwọn olóhùn pa wọn ní làákàyè. Wọ́n ní làákàyè ju tiẹ̀ lọ. Tó bá jókòó tó ń ṣe dáwọ̀ ẹ̀jẹ̀ jẹ́ kò sẹ́nìkan tí ó stress ẹ̀, kò sẹ́nìkan tí ó wàhálà ẹ̀. Ṣùgbọ́n kò wá ní lọ́wọ́ kò máa di ẹrù. Kò sẹ́ni tó máa gbà yẹn fún ẹ. Èmi ò sì ní dákẹ́. Continue ọ̀rọ̀ ẹ̀. We need last warning and last chance. So that gbogbo tí mo sọ yìí àti gbogbo àwọn èèyàn tí mo ti pè ṣáájú ẹnì kankan gbogbo ẹ̀yin bàbá bàbá yìí, ẹ̀yin bàbá àlùbáríkà, ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ẹ̀yin Islamic organization, àǹfààní kankan ò ní sí for any reconciliatory moves. Àǹfààní kankan ò ní sí sílẹ̀ after this warning by Allah's grace. Ó ń bọ̀ àwọn àlàádẹ́ẹ̀dẹ̀ awíyó tó dá ní àgbàjàkadì. Mò ń ṣe léyìí látara àwọn èèyàn tó ti pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ tí wọ́n pàrọwà sí mi mo wá. Continue ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ni. Mo ti gbọ́ gbogbo ń tẹ́ ẹ bá mi sọ. Ẹni tí ẹ̀ ń bẹ̀bẹ̀ fún yìí ó ṣe àní burú tó sì pọ̀. Continue ọ̀rọ̀ ẹ̀. Dandan náà dẹ̀ mọ̀ wípé òun ṣe aburú àmọ́ màá fún ní chance kan and it's going to be this last chance and this last warning. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam. Awíyó tó dá ní àgbàjàkadì. Awíyó tó dá ní àgbàjàkadì. Awíyó tó dá ní àgbàjàkadì. Ẹ wá wò Adegunwa àti àwọn èèyàn ẹ̀ àti àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n jọ pilẹ̀ Madrasatu Wahbiyya wọ́n ní láti jáde síta gbogbo ẹ̀yin tẹ́ wà ní Madrasatu Wahbiyya, all the conspirators and the admin, I'm giving you this last chance. Ẹ bọ́ síta báyìí kẹ́ ẹ tọrọ àforíjìn
ẹ bọ́ síta báyìí kẹ́ ẹ tọrọ àforíjìn. Ṣé mọ̀ wípé ẹ ti fi péjì yìí Al-Madrasatu Wahhabiyya ẹ ti fi perpetrate aburú tó pọ̀. And we have printed almost 400 pages láwọn aburú tẹ́ ṣe tó pọ̀ tí mi ò ní tí láǹfààní àti sọ ẹyọ kan bì. Gbogbo ayé rí aburú tẹ́ ti ṣe o. Mo wá ń fi kò yí sọ fún yín wípé gbogbo yín látòkè. Continue now. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.